ṣe gan ni bàbá wa. Kò nídìí méjì tí a ṣe jáde nítorí pé láti àná títí di wákàtí ni ọ̀pọ̀lọpọ̀ wa wà concern nítorí ìyá wa tí gbogbo èèyàn mọ̀ dáadáa bẹ́ẹ̀ ní mọ̀wó. Ìyá wa náà ni tí à ń pè ní Tẹ́ní Ọmọlógo. Àná ni wọ́n pè mí náà gẹ́gẹ́ bí àwọn tó ń sọ̀rọ̀ nípa òmìnira Yorùbá. Ìyẹn ìyá wa Yorùbáwùyí láti Amẹ́ríkà lọ́sàn-án àná. Tá bá wo ọ̀sán àná tí wọ́n pè mí kò tí ì pé 24 hours but ó ń kù díẹ̀ ní nítorí pé mo rántí pé afẹ́tọ́ aago bíi 6 ní kọ́ọ̀lì ẹ wá sọ́dọ̀ tèmi. Nígbà wo ni ẹ̀yin gbọ́ pé ẹ ní contact pẹ̀lú ìyá wa màmá wa tí gbogbo èèyàn mọ̀ sí Tẹ́ní Ọmọlógo àti pé báwo gan lẹ̀yin ṣe jẹ́ sí wọn nítorí pé èmi mọ̀ yín ìlú òyìnbó lẹ wà níbí báyìí ní London. Báwo lẹ ṣe jẹ́ sí ìyá wa? Ẹ ti sọ̀rọ̀ lórí show wọn lọ́pọ̀lọpọ̀. Ẹ dẹ̀ ti ṣe program láàárọ̀ yìí látòrí péèjì yẹn. Èèyàn bá dẹ̀ máa ní access sí péèjì yẹn á jẹ́ pé ẹni yẹn súnmọ́yàn nìyẹn. Báwo lẹ̀yin ṣe jẹ́ sí ìyá wa Tẹ́ní Ọmọlógo? Ẹ ṣe gan olóòtú. Tẹ́ní Ọmọlógo ó jẹ́ èèyàn tó ní akíkanjú. Ìgbà tí máa mọ Tẹ́ní Ológo, mo rí pásítọ̀ yẹn lára ẹ̀. Mo rí ẹ̀mí yẹn lára ẹ̀. Ni mo fi láti jọ wà láti ìgbà yẹn. Tẹ́ní Ọmọlógo jẹ́ ẹni tí mo ní ìfẹ́ sí tó dúró lórí òtítọ́. Because ó máa ń sọ lórí ètò ẹ̀ máa ń sọ because àjọ máa ń sọ̀rọ̀. Ó ní òtítọ́ ló ń gbé dání. Ó ní kò sí kankan tó máa fi dá ilẹ̀ Yorùbá. Ó máa ń sọ time with that number. Bó ti dúró tán. Gbogbo ìyẹn ni mo rí tí mo fi support ẹ̀ pé yes. I have to go along with her. So láti ìgbà yẹn láti jọ wà pé yes kájọ gbé ògo Yorùbá dìde. So olóòtú ẹ sọ̀rọ̀ pé ẹni tó ní péjì ẹ̀ tó tọ́ ni àìmọye ìgbà tó yẹ pé a ti pàdé ní Trafalgar Square lórí rally mi ò dẹ̀ ní sí ẹ̀ rí. Ìfògùn rally bá ṣe ní last time. Ní June 12. Èmi ni mo sá. Mo ní ti June 12 kò mọ rántí dáadáa. Bẹ́ẹ̀ ni èmi ni mo ṣe program ẹ̀ tí everybody fi rí ètò yẹn wò. So kí ni mo fẹ́ fà yọ bẹ́ẹ̀ ni pé Yorùbá nation ó ti dúró. Bẹ́ẹ̀ ni ọ̀tá ń ṣe lásán ni. Gbogbo ìgbìmọ̀ gbogbo ẹsẹ̀ tó ń gbé náà nìyẹn. Pé ẹni tó bá ti sọ òtítọ́ location 9 tá a mọ̀ sí Nàìjíríà wọ́n máa tọ́ pínpín ẹnìyẹn ni. So nǹkan tó fà á nìyẹn tí mo fi dúró tán pẹ̀lú Tẹ́ní Ọmọlógo. Ẹ ṣe gan ni. Ó ti di aago 2 fẹ́ lọ lù ní London, different time zone ni à ń lò. Nígbà wo ni the last contact tí ẹ fi rí ìyá wa Tẹ́ní Ọmọlógo tí ẹ fi lè sọ fún gbogbo ọmọ Yorùbá pé bóyá ẹ bá wọn sọ̀rọ̀ lórí oríṣiríṣi social media network tá à ń lò ní àbí WhatsApp àbí Telegram? Ṣé ẹ wà nínú gúrùpù kan náà pẹ̀lú wọn kó tó di pé a máa béèrè ìbéèrè kejì? Nítorí pé bí ti ṣe sọ ọ̀sán àná ni ó kàn sí mi pé wọ́n ò rí wọn based on ẹni tí ó jáde lórí péjì wọn. Nígbà wo gangan ni ẹ̀yin bá wọn sọ̀rọ̀ gbẹ̀yìn kó tó di pé a mọ tó ṣẹlẹ̀ lánàá? Mẹ́sẹ̀jì yẹn lórí péjì wọn wọ́n ti gbé wálẹ̀ àmọ́ aláǹfààní pé ẹ bá wa screenshot ẹ̀ kó tó di pé wọ́n tún dìde mẹ́sẹ̀jì yẹn. Nígbà wo lẹ rí wọn bá sọ̀rọ̀ gbẹ̀yìn? Olóòtú tí ìgbà gbàgbé before yesterday ó ṣe ètò ó jáde ó lò bí 2 hours. A lè sọ̀rọ̀ ìgbà tó ṣe tán. Ní ọjọ́ kejì èyí tí ṣe àná mo wà ní ibi iṣẹ́ because nígbà tí pé nọ́mbà ẹ̀ ó lè sọ pé fún mi pé busy.
minutes lọ ó máa pè mí padà. Mo pe nọ́mbà yẹn ní ọwọ́ ọ̀sán ìgbà tí mo wà ní break. Mo pe nọ́mbà yẹn bí around 2. Wọ́n já mi padà. Mo wá wò pé ṣé ó bísí ni? At least ó yẹ kó ti pè mí. Kẹ́ni ọmọ ológo jẹ́ èèyàn kan tí ẹ bá pè é. Ó lè mí sí kọ́ọ̀lù yín bẹ̀tà pè yín padà. Bẹ̀ mo dúró pé kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀mí yẹn sọ fún mi pé kò séwu pé ó bísí ni. So along the line, Yomi ó jẹ́ ọmọ ológo, ó wà ní location 9. Yomi yẹn ló lọ sí Àbújá gbogbo táìmù yẹn fáwọn tìrẹ́díkè tó ń mú nígbà yẹn. Yomi wá pè mí. This about something 6 o'clock because 7 ni mo ṣe tán níbi iṣẹ́. Gbogbo ọ̀sán yẹn a sọ̀rọ̀ rárá. So Yomi wá pè mí pé Mr. Peter ṣe ti bá strategy sọ̀rọ̀. Wọ́n ní mo ti gbé bẹ́ẹ̀ kò gbá aago bóyá busy ni because nǹkan tí fún yẹn sọ fún mi ni ẹ pé busy because àdé kọ́kọ́ sọ́kọ̀ pé nǹkan burúkú lè ṣẹlẹ̀. Ó ní náà ó ní Kashmon TV media pé òun ló pe òun tó dẹ̀ sẹ́ni líǹkì sóhun. Ó ní ṣé mo ti lọ sórí péèjì ẹ̀? Mo ní no. Okay. Yomi sẹ́ndì kìíní sí mi. Líǹkì mo fẹ́ rí nǹkan tó wà lórí ẹ̀. Kò dẹ̀ ju bí nǹkan bí 2 minutes lọ tí Yomi sẹ́ndì ẹ̀ sí mi. Mo wá kílíkì lórí ẹ̀. Lọ́ fi sọ gbogbo nǹkan tí wọ́n sọ yẹn. Gbogbo táìmù yẹn, I'm so worried. Wọ́n ní how come tí kìíní fi jáde ta ló sẹ́ndì ẹ̀? Mo bèrè lọ́wọ́ Yomi, mo gbé padà ní déètì. Ó ní no, ó ní Kashmon media, òun ló lọ sórí page torí kìíní yẹn tó sẹ́ndì ẹ̀ sóhun. Mo ní okay, that's fine. Mo dẹ̀ go through gbogbo àwọn mẹ́sẹ̀jì yẹn tọkọ yẹn pé tẹ́ni ó need assistance. Show the brother, show the sister, show the friend. Wọ́n wò pé no wonder nǹkan kan ti ṣẹlẹ̀ tí o fi pè mí títí di táìmù yẹn. Along the line, oníkíyànmí kó máa rí pé máa pè padà. Wọ́n á bẹ̀rẹ̀ sí pé àwọn nọ́mbà ẹ̀. Ṣé WhatsApp ni? Ṣé Telegram ni? Wọ́n máa gbá àgbo. Wọ́n máa ń já mi padà mà ní. Okay, mo tún try ẹ̀. At the end of the day, mo try Telegram, kò sẹ́ni tó gbé. Ẹni ẹ wá tẹ̀sí mi padà. Mo ní báwo ni tèmi ṣe jẹ́? Mo ní ọ̀rẹ́ mi ni. Mo ní brother ni mo jẹ́, kò tí mo sọ fún ọ nìyẹn. Mo ní brother ni mo jẹ́. Olókè. Mo ní ṣé mo lè bá sọ̀rọ̀? Wọ́n ló ti di jú. Pé tó bá ń lajú, á bá mi sọ̀rọ̀. Olókè fine. Tẹ́ bá wo mẹ́sẹ̀gì tó sẹ́ndì wọlé nísàlẹ̀ orúkọ ẹni ẹ jẹ́ Náyà. Naya. Láti mo ti ká gbogbo àwọn mẹ́sẹ̀gì sí ẹ, mo ti mọ̀ pé ó dà pé lọ́ọ̀yà dọ́tọ̀ ní orúkọ ẹni yìí. Wọ́n tẹ̀sí ẹ̀ padà pé are you Mr. Naya, doctor? Please, can I talk to you? Wọ́n ò rí màá rí láàyè títí di wákàtí. Aago mélòó ni àrò tá à ń sọ yìí tí mẹ́sẹ̀gì tí ẹni ẹ̀ send àti pé through ọ̀gbà ọ̀rọ̀ send ẹ̀ ṣé WhatsApp ni text message ni àbí nǹkan mi lọ fi send message yẹn?
àti pé nọ́mbà wo ló fi sẹ́ndẹ̀ sí nọ́mbà ìyàwó Tẹ́ni Ọmọlógo ló fi sẹ́ndẹ̀ ni àbí nọ́mbà mi. bẹ́ẹ̀ni nọ́mbà Tẹ́ni náà fi tẹ̀sẹ̀ padà sí mi lórí Telegram. So mo wá wò pé kí ló tó lè fà á. Tẹ́ni ò lè máa sẹ́ndì mi ní mẹ́sẹ̀gì báyìí bóyá kankan wà ti ṣẹlẹ̀ o àbí wọ́n ti jí fóònù ẹ̀ ni àbí ákàsì ni. Kí ló kọ́ báyìí máa ń ṣẹlẹ̀? A máa wo oríṣiríṣi imagination kí ló lè ṣẹlẹ̀ because Tẹ́ni jẹ́ èèyàn kan tó yẹ pé kì í fi fóònù ẹ̀ ṣeré rárá kò dẹ̀ fún èèyàn ní fóònù ẹ̀ pé kó lò ó. How come tí arákùnrin yìí fi tẹ́sì mi ní mẹ́sẹ̀gì yìí that is to say nǹkan kan ti ṣẹlẹ̀ Ọlọ́run já rí burúkú Ọlọ́run já rí dààmú gbogbo àná yẹn làwọn èèyàn ti gbẹ̀gbẹ́sẹ̀ àwọn bọ́dà wa àwọn màmá wa nínú group because group kan náà láwà Tẹ́ni Ọmọlógo breaking news gbogbo àwọn ìyá yìí mo ti pè gbogbo wọn mo ti fi ẹ̀ sínú group pé ẹjọ́ àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ o kí la lè ṣe. Wọ́n bẹ̀rẹ̀ sí pé àwọn pípù yìí wọ́n declare everybody ni o. Bàbá ìjìnlẹ̀ ní pé wọ́n ló sì ń sùn. Ẹ gbọ́ mi ẹ̀yin ọmọ Yorùbá àtàtà kéèyàn máa sùn látànà kọ́ máa reply wa ṣé ẹni pé kan ti wà ń bẹ̀. A gbàdúrà láti òru àná láti ìrọ̀lẹ́ àná la bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ till this time tí mo fi bá yín sọ̀rọ̀ yìí àmà tí rí ẹni kiri o àmà tí rí èsì nǹkan pápá jùlọ ẹ̀ láàárọ̀ yìí ẹni tó jẹ́ bí ọ̀rẹ́ Tẹ́ni nǹkan tó máa ń dárúkọ ẹ̀ jígí lórúkọ wọn làwọn máa pe nọ́mbà yìí méjèèjì ò máa lọ mọ́. Èmi náà máa tọ́ àyẹ pé kí lè get through bóyá òtítọ́ ni bóyá irọ́ ni nọ́mbà ò máa lọ. Àmọ́ àti gbégbèsẹ̀ ààrẹ ní evidence o ààrẹ ní clear o wá jókòó because mi ò lè dá ṣe mo pe àwọn ìyá mo pe àwọn bàbá kí la lè ṣe. Adéníkẹ́ òfin wọ́n wá fi mẹ́sẹ̀jì kan sínú gúrúùpù kan náà láwà wọ́n wá fi mẹ́sẹ̀jì sílẹ̀ pé ẹ máa jáde ẹ máa pariwo síta nǹkan tó ṣẹlẹ̀ ìyẹn ló mú mi jáde ní òwúrọ̀ yìí tí mo fi ṣe program tí mo fi pariwo síta pé kẹ́yìn ọmọ Yorùbá ẹ gbà wá o àmọ́ nǹkan tá a ṣe o. Àmọ́ kò tí Ọmọlógo ṣe o. Ṣó fàdíyà ni? Ṣó pààyàn ni? Àmọ́ mọ́ o. Mo fi pariwo síta o. Ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o. Láì dárúkọ tó bá jẹ́ ẹ bá mọ̀ fún security reason for now. Ẹ bá mọ̀ ẹ má dárúkọ ìlú náà. Ǹjẹ́ ẹ ti gbé ìgbésẹ̀ láti kàn sí ìjọba ìlú tí ìyàwó bá wà? Ẹ má dárúkọ ìlú yẹn for security reason. But ǹjẹ́ ti gbé ìgbésẹ̀ ǹjẹ́ ti gbé àwọn èèyàn dìde nílùú yẹn tí ẹ bá mọ̀ ni o tí ẹ bá mọ̀ ẹ jẹ́ ká gbọ́. Olóòtú mo láìkí question tẹ́ béèrè wọ́n ní ẹni tó bá dákẹ́ o tí a máa bá dákẹ́ a máa ti gbẹ̀gbẹ́sẹ̀ a máa ti bá arákùnrin kan sọ̀rọ̀ pé kó gbéra ìlú yẹn náà ni ẹni yẹn wà. Ìfọ̀gàn ẹni tá à ń sọ yìí ó ní ìyàwó nílùú yẹn ó ní jọ màá bá mi communicate kí ló ṣe Tẹ́ni ìyàwó bẹ̀rẹ̀ sí ní pé ẹjọ́ ṣé wọ́n lè bá Tẹ́ni sọ̀rọ̀ wọ́n reply ẹ̀ wọ́n ní báwo ló ṣe jẹ́ sí
condition wo ló wà ẹjọ́ wọ́n ní ó sick ni ó sì sùn ní hospital ló wà ẹjọ́ hospital wo ló wà ẹ dárúkọ bẹ̀ fún wa wọn máa dárúkọ hospital wọn máa fi address hospital lẹ̀ o ṣé bí tó bá fi address sílẹ̀ ṣé bí wọ́n á gbéra sọ wọ́n á lọ bẹ̀tí bí táwọn lọ́kọ̀ dárúkọ wọn máa dé díẹ̀ o bàbá yìí wá sọ fúnyàwó ẹ̀ pé kó ṣọ́ra wọn bó ṣe máa bá wọn sọ̀rọ̀ bóyá àwọn hackers ni oníkálukú sọ tiẹ̀ bàbá yìí ó sì wà ní location 9 ó máa ń rajà ní autocargo iṣẹ́ tiẹ̀ nìyẹn àmọ́ àti bá bàbá yìí sọ̀rọ̀ láàárọ̀ yìí pé kó jọ ìwọ ló lè help wa o lẹ́yìn elédùà ẹ̀yin mà ló kù àmọ́ àfẹ́ rí ìbànújẹ́ àmọ́ àfẹ́ rí àkóbá bàbá yìí sọ pé òun máa gbéra lẹ́yìn lórí kan tí ẹ béèrè pé ṣe àti gbé gbèsè bàbá yẹn náà òun máa wọlé títí àárọ̀ ọ̀la òun á jẹ́ ká mọ̀. Ǹjẹ́ bí ó ti ń lọ pé 24 hours because bí ṣe sọ tí wọ́n máa fi di bíi aago another 4 hours á tó 24 hours tí èmi ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ náà ti gbọ́ dátà náà díẹ̀díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣẹ máa gbọ́ lélẹ̀. There is always a concern fún gbogbo àwa tá à ń ṣe ètò Yorùbá Nation nítorí pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ fún irú àwa tí a gbé tó ìdání àti lóríṣiríṣi àgbẹ̀gbà pé kò ní sí wàhálà. Ìbéèrè tí mo fẹ́ bi yín nísìn òun ni pé ǹjẹ́ títọ́ àwọn tó jẹ́ adarí Yorùbá Nation ǹjẹ́ ti fi tó wọn létí àbẹ̀ṣẹ̀ fi tó wọn létí ni àbí bí àwọn náà ṣe máa gbọ́ nínú àwọn ètò tẹ́yìn ti ṣe láàárọ̀ ètò tẹ́mi ṣe nísìn àti ètò tẹ́lómi tún máa ṣe lẹ́yìn wákàtí ǹjẹ́ ti fi tó àwọn alànà lọ́wọ́ ǹjẹ́ ti fi tó YSDM létí pé ìkan náà tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ Yorùbá Nation àgbóhùn ẹ̀ in the last 24 hours àti pé kí ni wọ́n sọ lẹ́yìn bàtẹ́fi tó wọn létí. Olóòtú wọn ní òtítọ́ ló máa lékè o bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ lánàá lọ́kàn tiwa ní pé ká tiẹ̀ tó sọ fún anybody ká kọ́kọ́ gbé ìgbésẹ̀ náà ká má tí ì pariwo ìgbésẹ̀ bá gbé a rí pé kò sí clear ti today ti these hours mi ò fi àfi tó ìlànà létí o a sọ fún anybody o ju ètò tá a ṣe láàárọ̀ yìí lọ kẹ́yìn náà fi gbọ́ káwọn mídíà kọ̀ọ̀kan náà fi gbọ́ àìmọye àwọn mídíà tó ti pè mí bẹ̀tù lórí ètò bá ń ṣe mo ní Koiki Media máa wà lórí ètò yìí a fẹ́ sọ̀rọ̀ after that màá wá pè wọ́n wọ́n á lè mọ nǹkan tó ṣẹlẹ̀ àti ìfi tó ìlànà létí àti ìfi tó anybody létí. Program tí a ṣe. Ẹ ṣé gan ni bàbá wa ẹni tẹ́ ń gbọ́hùn wọn òun náà ní lára àwọn tí ó jẹ́ bíi àwọn tí wọ́n bá ìyá wa tẹ́ ní ilé mú ní gbogbo ìgbà nítorí pé gbogbo alágbàáyé ni a ní àwọn tó ń bá wa ṣiṣẹ́ àtàwọn tó jẹ́ olólùfẹ́ wa. Ǹjẹ́ ẹ ṣe gbé ìgbésẹ̀ nísìn bóyá kí ẹ lọ police station ìlú yẹn lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ má ṣe ọ̀rọ̀ sọ débi pé ìlú yẹn máa jáde lẹ́nu yín láti lọ report a missing person even though pé a mọ̀ pé wọ́n miss even though bá mọ̀ pé kò sí kankan tó ṣẹlẹ̀ but tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń kódà ní ìlú kan tí kò ní ìjòyè tó ní òfin èèyàn kọ́kọ́ lọ rìpọ́ọ̀tì kalẹ̀ ó wá ṣeéṣe pé àwọn tí ẹ̀ rí tó dá yín lójú yẹn àwọn ọlọ́pàá ìlú yẹn lè tàn mọ́lẹ̀ sí díẹ̀ ǹjẹ́ ìgbésẹ̀ tí ń lọ nígbà tó yẹ pé bàbá wa tí ẹ ní wọ́n ṣe fi rìnrìn àjò yẹn ó sì máa tó àárọ̀ ọ̀la
á tún fi máa pẹ́ díẹ̀. Ẹni tó wà lọ́hùn presently ìjà lè gbẹ́ni ẹ dìde báyìí bí a bá parí ètò yìí kó lọ police station kó lọ report a missing person. Olóòtú ọ̀rọ̀ lẹ́sọ̀ ẹ̀yìn sọ̀rọ̀ kan. Wọ́n ní ìlú tí ò sófin o, ẹ̀ṣẹ̀ ò máa síbẹ̀. Àwọn akọ́ ti ro gbogbo kínní. Ṣé ẹ̀rọ fáwọn bòròró? Location 9, Boko Haram, they are the same. Wọ́n dẹ̀ ti tọpinpin. Ṣáwọn Tinubu ni? Ṣáwọn MC ni? Ṣé gbogbo wọn lọ bẹ́ẹ̀ yẹn ni? Tẹ́nìkan fi ń ṣètò, ó ti sọ lórí ètò pé àwọn pípé máa gbé ìgbésẹ̀. Ìkọ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tẹ́ni á máa bá wa sọ. Bí ẹjọ́ ẹ máa gbà mí, àwọn pípé máa ń tọ pípé. Bá a bá ní ká lọ sọ fún police. Ṣé ẹ rò pé kò ní ti ibì kan jáde báyìí o? Because ẹbí kan ti wá. Ẹ bá rántí ìgbà kan. Ó máa sọ pé àwọn bíi mẹ́fà náà máa gbé jáde. Tó fi tọpinpin ẹ̀. Lórí kó sọ̀rọ̀ lórí Tinubu. Wọ́n ní kó jáwọ́ lórí Tinubu. Wọ́n gbówó fún kò gbà. Wọ́n bá ilẹ̀ wọn ò ríra. Kí wá ní nǹkan tó fẹ́ ṣe? Kọ́ ṣe ìkà. Ṣé ẹ ti mọ location 9? Wọn ò fẹ́ lò títọ́. Ìtorí ẹ̀ láṣẹ sinmi pé ká máa jí sọ fún ọlọ́pàá. Kọ́ máa jí gbé ìgbésẹ̀ because tó bá gbé ìgbésẹ̀ yẹn, nǹkan mi ló máa ṣẹlẹ̀. Ẹni tó fẹ́ sun jẹ́ni tó tún fẹ́ kó para. Ṣé ẹ rí pé wàhálà máa ti dé? Tá a bá ní ká gbé ìgbésẹ̀, ó sọ fún ọlọ́pàá ìlú yẹn. Ẹni tó fẹ́ sun jẹ́ni tó fún àfihàn kó para. Ẹ má bínú Yorùbá. Mo bẹ̀ yín olórí òwe tí mo pa yẹn. So, aláti rò ó ká tó gbé ìgbésẹ̀ yẹn. Because àwọn táwọn sí kòkò yìí, wọ́n ti rẹ́dí o. Wọn ò dúró. Àwọn ò máa lówó. Bẹ̀tàlélẹ́dùà. Wọ́n náà will fight to the death. I will fight to the death. Nǹkan tó máa sọ màá nìyí lórí àbíṣọ́ wọn 2023. Bí Tinubu ṣe ń gbógun, làwọn ọmọ ẹ̀sìn náà ń gbógun. Tẹ́ ẹ bá gbọ́ lórí ètò ẹ̀ tó ti ṣe níbi ọjọ́ bíi 4 sí bíi 3. Ó ní lẹ́gẹ́sì, ó máa wọ ìbọ̀sì òun. Ẹ jọ̀ọ́, kí lòun ṣe, kí lòun sọ? Yorùbá, wọ́n ní ìfura lógun àgbà. Ẹja fura o. Olóòtú bó ṣe rí nìyẹn. Tó gbogbo ọmọ káàárọ̀ jíire òun ni ẹ ti gbọ́ láti ẹnu bàbá wa tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ ìyá wa Tẹ́ni Ọmọlógo. Àwa gbàgbọ́ pé kò sí láburú, kò séwu, àmọ́ nígbà tí gbogbo èèyàn bá ti di pé wọ́n wà concern, ó ti di dandan. Bó bá ṣe ń lọ, àwọn bàbá wa máa fún wa ní update. Kí lẹ́yìn máa wá ṣe èyí tí ẹ jẹ́ ọmọ ojúlówó ọmọ káàárọ̀ jíire? Àdúrà tí ẹ kúkú ti ń ṣe náà tẹ́lẹ̀, òun náà ní ká túbọ̀ kún sí, nítorí pé Ọlọ́run bá ló ní àdúrà. Àwa gbà pé kò sí kankan, àmọ́ a lè jókòó kí a má ṣe ní tó tọ́ tó yẹ. Èmi gbàgbọ́ pé kí èmi tó mọ́lẹ̀ àgbọ̀ ìsìn ayọ̀ àtúnjáde padà. Ṣé wàá?